بسم الله الرحمن الرحيم. تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نظيرا. أحمده سبحانه وتعالى واشكره وأؤمن به وتوكل عليه واستغفره وأتوب إليه واستعينه واستهديه وأعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهدي الله فهو المهتدي ومن يضلل فلا هادي له. وأصلي وأسلم على خير خلق الله محمد المصطفى المبعوث رحمة للعالمين وكافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون. وعلى آله الطاهرين وصحابته الأوفياء الأفاضل وعلى كل مدى بدعوته واستنى بسنته واهتدى بهديه إلى يوم الدين. أما بعد، عباد الله الكرام، أودي إليكم تحية أقول السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run, adúpẹ́ ní ẹ̀kan sí àparí ọgbà ìgbàdúgbòdò alhamdulillahi rabbil alamin. asadi Ọlọ́run bá kú ní ọdún èsù ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ọlọ́mọdé kọ́ra ní ìṣàyẹ̀ wa. atọrọ ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá ànábì Muhammad sallallahu alaihi wasallam àti fún àwọn ará ilé àti fún ọmọlẹ́yìn àti gbogbo ẹnikẹ́ni tí ó yẹ tí ó gbogbo olùjọ ọ̀nà rẹ̀ níjọ́ tó náà bá ti sọ́jú ìṣẹ́ Ọlọ́run títí tí Ọlọ́run bá yóò fi jogun ilé ayé àti ti bẹ́ẹ̀ abẹ́ Ọlọ́run bá wà kọ́lọ́wọ́ bá sẹ́wọ́n náà ní ọmọlẹ́yìn rẹ̀ fún wa ní Muhammad. Ọlọ́run jẹ́ kí a bá wọ ilé ọlá ìyàpọ̀ ní Darussalam ilé àlàáfíà náà Janna lọ́jọ́ ká bá nàbí wọ̀. Ọlọ́run mọ ìwà sẹ́yìn ní ọmọlẹ́yìn lálẹ́kíámà. a sì kí wa kó àbọ̀ sí di ètò àkànṣe ìfọ́sọ́wé Al-Qur'an Al-Karim tí àsìkò yìí gẹ́gẹ́ bí ètò the Muslim Congress TMC. nínú àwọn ètò wa náà ni pé tí a bá ṣe irú ètò tí a ṣe dáńpé ní al-khuruj fi sabilillah, ìjáde sójú ọ̀nà Ọlọ́run torí Ọlọ́run, ó ń bẹ́ẹ̀ ètò jẹ́ ti local government, ó ń bẹ́ẹ̀ ìjẹ́jẹ́ state, ó ń bẹ́ẹ̀ ìjẹ́jẹ́ ti national. ìtí à ń sí lọ́wọ́ yìí ti gbogbogbò ni. nínú ètò wa ni pé ká bá Al-Qur'ani lò, à ń pè ní al-mu'ayashatu ma'al Qur'ani Karim, al-mu'ayashatu ma'al Qur'ani Karim, ìbá Al-Qur'ani lò, living with the Quran. Al-Qur'an ọ̀rọ̀ ńlá ni, ọ̀rọ̀ tó kẹnu ni, torí pé ìgbà tí Ọlọ́run bọba Allah tó bẹ̀rẹ̀ sí bá Ànábì sọ̀rọ̀ sallallahu alayhi wa sallam nínú Suratul Baqara ní àyà ẹlẹ́ẹ̀kejì, Ọlọ́run bá sọ wípé Alif Lam Mim. Alif Lam Mim. Ọlọ́run ní Alif Lam Mim lọ́dọ̀ àwọn afá wọ́n ní Allahu a'lam bi muradi dhalik. Ọlọ́run ló máa ń tó gbà lérò pẹ̀lú ẹ̀. pé àwọn afá wá díẹ̀ wọ́n wá dí ròǹgbò Ọlọ́run ọba yìí lórí àwọn aráàfin wọ̀nyí
sọ́gbọ́n bá wà lọ títí wọ́n á fi ti pé ọlọ́run ló máa ń tó gbà lérò pẹ̀lú ẹ̀ ká má wulẹ̀ sí i á máa dára láàmú bá ń wájú ẹ̀ wọn náà ni pé wallahu a'lam bimuradi dhalik náà. dhalikal kitab. tí a ní o ní Al-Qur'ani kìíní gbólóhùn dhalika ìṣára ní tọ́ka ni àwọn tí a kà ti síwájú kálukọ́ni tó dé òun wá ní tí a ìgbẹ̀yìn ètò dé gbẹ̀yìn ni tí Al-Qur'ani kìíní. La rayba fihi. kò sí iyèméjì bẹ́ẹ̀ o kò sí iyèméjì bẹ́ẹ̀ gbogbo tó wà ní pátápátá ọ̀rọ̀ àrídájú ni la shakka fihi kò sí iyèméjì bẹ́ẹ̀ o kò sí iyèméjì bẹ́ẹ̀ o. hudan lil muttaqin. ọ̀nà mà ló jẹ́ fún àti apáyọ̀ lọ tán lọ hudan lil muttaqin. àgbọn tá à ń sọ̀rọ̀ ẹ̀ fún yìí àwọn tí ó máa jẹ́ ọ̀nà mà fún tí ó sì wúlò lára wọn jùlọ al-muttaqin àwọn olùpayọ̀ lọ́hùn lọ́gbẹ́ Al-Qur'ani ṣe ń tá a máa sọ sí ọkàn òfìfo ọ̀rọ̀ ìgbàgbọ́ ni ìní ó jẹ́ kí Al-Qur'ani lè dúró sí lára ibi a bá fi Ọlọ́run bá wá sí ni ó sọ ọ̀rọ̀ Al-Qur'ani níbo ni ó dùn sí lára wa májèmí tó lọ́n fi kún hudan lil muttaqin. àwọn tí wọ́n bá jẹ́ olùpayọ̀ Ọlọ́run ni wọ́n sọ Al-Qur'ani di ìtọ́sọ́nà. wa natamanna minallahi an yaj'alana minal muttaqin. a sì ń ṣe àgbo èyí lọ́dọ̀ Ọlọ́run èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí tí ẹ̀ ń gbọ́ mi Ọlọ́run bá kíkà náà wà nù àwọn olùpayọ̀ Ọlọ́run. Àmín. káàtó lọ wọnú Suratul Isra Quran chapter 17 aya 9 Ọlọ́run tó sọ kí ni Al-Qur'ani jẹ́. inna hadha al-Qur'an. Ọlọ́run ní dájú Al-Qur'ani yìí. yahdi lillati hiya aqwam. ó ní òun náà ní ojú ọ̀nà tó tọ́jú lọ ẹ̀rí. yahdi lillati hiya aqwam ojú ọ̀nà tó tọ́jú lọ gbogbo kan lórí ọ̀rọ̀ ìgbàlọ́ òun ní òtún asán tó tọ́jú lọ lórí ọ̀rọ̀ ìjọsìn òun ní òtún asán tó tọ́jú lọ lórí ọ̀rọ̀ ìwà òun ní òtún asán tó tọ́jú lọ lórí ọ̀rọ̀ àṣà òun ní òtún asán tó tọ́jú lọ lórí ọ̀rọ̀ ajé òun ní òtún asán tó tọ́jú lọ lórí ọ̀rọ̀ òṣèlú òun ní òtún tó tọ́jú lọ lórí ọ̀nà gbogbo nǹkan ní gbèsè ayé wa. wa yubashshirul mu'minin. bákan náà ó ń fún àwọn olùgbọ́ náà bá gbọ́ ní ròdùnú. alladhina ya'maluna as-salihat. àwọn tí wọ́n ń ṣiṣẹ́ rere. anna lahum ajran kabira. pé ẹ̀san tó máa tóbi ń bẹ fún ọlọ́dọ̀ náà bá wọn. torí díẹ̀ lóun pé tí ọ̀rọ̀ bá ti dojúrú mọ́ ọmọ ẹ̀dín yẹn lọ́wọ́ kó padà sọ́dọ̀ Ọlọ́run ni ní suratu Dhariyat ní àyà 50 Ọlọ́run ní fafirru ilallah. fafirru ilallah. Ọlọ́run tí ọ̀rọ̀ bá dojúrú mọ́ yín lọ tẹ́ ẹ̀ bá rójú tu ọ̀rọ̀ ara yín mọ́ ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ni ó dàrú mọ́ yín lọ́wọ́. ọ̀rọ̀ ẹ̀sìn ni o ọ̀rọ̀ gbàgbọ́ ni o ọ̀rọ̀ àṣà ni o ọ̀rọ̀ ajé ni o ọ̀rọ̀ òṣèlú ni o ọ̀rọ̀ àwùjọ ni o ló bá dàrú mọ́ yín lọ́wọ́ ẹ̀bẹ̀ náà mọ̀lẹ́ ayé yín tí mọ́tò yín bá takú kílẹ̀ máa wá káàkiri mẹkáníkì tí táyà mọ́tò yín bá jò tá a lè ń wá kí vulcanizer. tílé tí wọ́n bá yín kàn bá ń jò tá a lè lọ bá carpenter. bàtà yín bá já ìbùlẹ̀ mú lọ shoemaker.
bàtí yìí ò lè já kẹ́ máa wá bíríkìlà kí ọlọ́run náà nítorí ọ̀yìn bá wá dàrú ẹ padà sọ́dọ̀ ọba tó dá yín. fafirru ila Allah. ẹ sáré padà farra yafiru fafirru ila Allah bẹ́ẹ̀ bá ti rojú tó ọ̀rọ̀ ara yín mọ́ ẹ padà sọ́dọ̀ ọlọ́run. inni lakum minhu nadhirun mubin. òtòrí pọ́ńtò ń bá yín sọ̀rọ̀ yìí lórí ahọ́n àná sàlá òun jẹ́ olùṣèkìlọ̀ tó fojú hàn sí yín tẹ́ ẹ bá lẹ́ẹ̀ máa dọ́gbọ́n sí ẹ máa tó yọ bù mọ́ yín lọ yọ fọ́ mọ́ yín lọ. torí díẹ̀ inú tí a ṣàfẹ́kù láyé lé ní ó ní àlàáfíà ọmọ ẹ̀dínyẹn ṣe àfẹ́kù àlàáfíà láyé lé ní ìfọ̀kànbalẹ̀. gbọ́n mi sí omi ètò níbẹ̀ nígbèsè ayé ọmọ ẹ̀dínyẹn lé ní láàrin àwọ̀kan sáwọ̀kan wàhálà ni èdè kan sédè kan wàhálà ni ẹ̀sìn kan sẹ́sìn mi wàhálà ni ẹbí kan sẹ́bí mi wàhálà ni ìlú kan sílùú mi wàhálà ni kódà nù ìlú kódà nù ẹbí kódà nù ẹ̀sìn kódà nù ìjọ àrùn wàhálà yìí lójú rí bẹ́ẹ̀ torípé a jìnnà sí islam tánàbí mọ́ wa. sallallahu alayhi wa sallam. yẹn ló mú ọ̀kan náà àwọn afá wa Sayyid Qutb rahimahullah ó ní al-islam wasalamatu al-alami wasalamu al-alami al-islam wasalamu al-alami islam àti àlàáfíà àgbáyé torí pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọba ilé ayé nílé ayé ogun ní ogun lọ́hùn ó wá mú islam wá láti wá pẹ̀tù sí wàhálà àgbáyé laban fi kọjá yẹn alislam wasalamu alami ọmọbẹ ogun abẹ́lé tí wọ́n ń jà nílẹ̀ Lárúbáwá láàrin àwọn Lárúbáwá ó sì ń bẹ ogun àgbáyé àtogun abẹ́lé àtogun àgbáyé gbogbo ẹ̀ ní ànábì panẹ́. sallallahu alayhi wa sallam. ogun àgbáyé jọ́nà lọ ológun àwọn super power Persian Empire and Roman Empire gbogbo jọ́nà lọ́hùn àwọn yẹn ní da ilé ayé sí méjì gbogbo bá jọ mẹ́ẹ̀dán lórí ilé ayé ní jọ́nà lọ́hùn ayédàkọ̀ wà ní abẹ́ àkóso Roman Empire dàkọ̀ wà ní abẹ́ àkóso Persian Empire ana wa dula yi mara lọ ogun ní gbogbo gbà Ànábì dìbà ogun yẹn ni. sallallahu alayhi wa sallam. lẹ́fìrí inú àwọn mẹ́ka ń sura inú àwọn sura tó kà nígbà tán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní Mẹ́kà oní suratu Rum Quran chapter 30 Quran orí 30 ẹgbọ́n tó náà bá wà balẹ̀ kẹ́ra tó sọ láti àyà àkọ́kọ́ sí àyà ẹlẹ́ẹ̀karùn-ún ẹgbọ́n tó náà bá sọ. a'udhu billahi minash shaytanir rajim. فأقم وجهك للدين. àyà àkọ́kọ́ sí àyà àkọ́kọ́ sí àyà. Alif Lam Mim. Ghulibatir Rum. Ani Alif Lam Mim. Alif Lam Mim. Alif Lam Mim. irú tó fi bẹ̀rẹ̀ Suratul Baqara nù Ọlọ́run ló máa ń tó gbà lérò pẹ̀lú àwọn aráàfin mẹ́tẹ̀ẹ̀ta yìí. Ghulibatir Rum. Ọlọ́run ní wọ́n borí ara Rome wọ́n borí àwọn ará Rome wọ́n wo ní borí ara Rome pé àwọn ará Persia
mabuni majhulu nu pé naibu lè fáìlì ní kalimatu rúùmù mẹ́yẹn lọ́dọ̀ àwọn ní náà náà. fihi adna al-ard. nínú ilẹ̀ wọn gangan ní ti wá borí wọn. wahum min ba'di ghalabihim sayaghlibun. àwọn tí wọ́n borí wọn àti aborí láìpẹ́ lẹ́yìn ìgbà tí wọ́n borí wọn náà ń bọ̀ aborí àti aborí wọn Ọlọ́run sọ̀rọ̀. fi bid'i sinin. láwọn ọdún díẹ̀. lillahi al-amru min qabl. agbára tí àwọn ará Persia ń borí àwọn ará Róòmù òun Ọlọ́run bá ló ní. wa min ba'd. agbára tí ará Róòmù fi borí ará Persia ń padà òun náà ló ní. wa yawma idhin yafrahul mu'minun. lọ́jọ́ tá à ń sọ yìí tí àwọn ará Persia tí ó di pé àwọn ará Róòmù borí wọn inú àwọn mùmínì ọmọ dùn jọ náà o. binasrillah. látara ànàṣẹ́ lọ́run tó fi ràn wọ́n lọ́wọ́ yìí. yansuru man yasha. ọba tí máa ń rẹ tó bá wù lọ́wọ́. wa huwal azizur rahim. ọba tí à ń sọ̀rọ̀ ẹ̀ fún yìí ọba bíyì ni ọba tó tó ni ọba oníkẹ́ni. náà ìyẹn ni Ọlọ́run fi fún wa ní irú kí ni ń ṣẹlẹ̀ lágbàáyé. kí ni ń ṣẹlẹ̀ ní àgbáyé nìyẹn. tí a bá lọ rẹ wo suratu Al-Imran aya 103 wa'tasimu bihablillahi jami'a. wa'tasimu bihablillahi jami'a. Ọlọ́run ní ẹ so mọ́ ọkọ̀ ọlọ́ba ní àpapọ̀. wala tafarraqu. ẹ má ṣe ní ọ̀tọ̀ọ̀tọ̀. wadhkuru ni'matallahi alaykum. ẹ rántí orí Ọlọ́run tó ṣe lẹ́yìn lórí. idh kuntum a'da'a. nígbà tó pé ọ̀tá lẹ̀ ń jẹ́ tẹ́ ń bára yín ṣe. fa'alafa bayna qulubikum. ó ń sọ ọkàn yín pọ̀. فأصبحتم بنعمته إخوانا. ẹ di ọmọ àyà látara kí wọn Ọlọ́run Ọba. وكنتم على شفا حفرة من النار. nígbà tẹ́ ń bára yín ṣọ̀tá ẹ wà ní bèbè náà. فأنقذكم منها. wọn Ọlọ́run Ọba yọ yín kó ń bẹ̀. كذلك يبين الله لكم آياته. báyìí wọn Ọlọ́run Ọba ń ṣàlàyé ọ̀rọ̀ wọn Ọlọ́run Ọba fún yín. لعلكم تهتدون. bọ́yẹ̀ tara ẹ̀ mọ̀nà. ogun abẹ́lé nù. bẹ́ẹ̀ni idh kuntum a'daa. idh kuntum a'daa. ọlọ́dọ̀ yìí mùsùlùmí ẹ̀yin ará Mẹ́kà ará Madina àgẹ̀yìn Haúsá àti Khazraj èrò rẹ tọ́lọ́ bá ṣe fún yín ni ṣe bọ́tà lẹ́ ń bara yín ṣe kánábì tó darí yín. sallallahu alayhi wa sallam. wọ́n ń pe ogun kan ní yawma bu'ath ní ọ̀dọ̀ àwọn ará Madina àwọn Haúsá àti Khazraj ọdún tí wọ́n fi ja ogun yẹn tí wọ́n fa wàhálà yẹn tí wọ́n fi ń para wọn nítorí tí ò nídìí 120 years 120 years wọ́n á bí ọmọ sógun á dàgbà sógun á bógun lọ. Ànábì wa dé pẹ̀lú Islam sallallahu alayhi wa sallam. faslam wọ́n gba Islam wa shahidu shahadatal haqq wọ́n jẹ́rìí òdodo pẹ̀lú gbọ́dọ̀ la ilaha illallah tó ń pẹ́ ayyuhan nas qulu la ilaha illallah tuflihu ẹ̀yin èèyàn ẹgbọ́dọ̀ la ilaha ẹ̀dẹ̀ ní èrè èrè ayé èrè ọ̀run wọ́n wá kó nu ogun àti ogun àgbáyé àti ogun abẹ́lé ẹ̀yin ọ mùsùlùmí ẹ̀yọ́ mayami kí ló yọ wọ́n kó ń bẹ́ẹ̀ kí ló yọ wọ́n kó ń bẹ́ẹ̀ al-Islam al-Islam wa salamul alami Islam àti àlàáfíà àgbáyé làbákan gbà tó ń fẹ́ ṣe jẹ́ ní al-Islam tariqu salam al-Islam tariqu salam Islam náà ní ọ̀nà àlàáfíà tábà ń wá àlàáfíà ní ọ̀nà àlàáfíà nínú àwọn ọ̀nà àlàáfíà nínú wàhálà tó wà láyé lẹ́ni ó ní wàhálà ẹlẹ́yàmẹ̀yà ó ní wàhálà ẹ̀sìn ńgbà pẹ́sìn ọ̀jọ́ra wọn
àgàgà àwa mùsùlùmí àti àwọn ẹlẹ́sìn míì inú ìlúwa tá a wà nísìn a ní lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ìjọba orílẹ̀‐èdè gba ẹ̀sìn méjì láàyè nínú gbogbo ẹ̀sìn tí ń bẹ láyé. Ó jẹ́ ẹ̀sìn tí yẹn lè fi hàn pé tí gbogbo tí jẹ́ ipò téèyàn máa mú dá nínú ètò ìjọba orílẹ̀-èdè yìí tẹ́nìkan bá bọ́ sípò nù wa ní ọjọ́ tí wọ́n bá fapò lé lọ́wọ́ wọ́n ní ó ṣe kí ni abúra àwọn abiléèrè kí lẹ̀sìn ẹ̀sìn kanu méjì náà là á fi hàn kódà ká máa ṣe míì nífi hàn tíjọba ò gbàgbọ́ tó ẹ pé Islam lábàlẹ́ra wa mọ́ kí wọ́n gbé jáde fún wa. Al-Qur'an. agbèdè ọlọ́ba yìí anta muslim hadha kitabuka al-Qur'an karim wọ́n ní pé eléyìí orí ẹ̀ mọ̀ ń dá májẹ̀mú lẹ́nu ẹ̀sìn mi ìwé ẹ̀sìn mi rèé mi ò ní yapa ẹ̀ nítorí ìwé yìí nítorí kí n ṣe nínú ìlú yìí gẹ́gẹ́ bí ọmọ ìlú màá ṣe kíni. màá ṣe. ìjẹ́jẹ́ yẹn ọdẹ́bo ọdọọdọ Ọlọ́run wọ́n fọ́ Ọlọ́run kọ́ alọ́run ni o sókè la máa ṣe ẹni la máa rìn ẹnu ẹ̀rín yẹn kún lálẹ́ kíámà alukó àlẹ́ fẹ́ràn fi ṣeré ọmọ pé dá májẹ̀mú fún ẹni yẹn inú suratu Fati ayẹlẹ́ kẹwàá àgbọ́yé tí mùsùlùmí gbọ́dọ̀ nílé lórí pé ó ṣe báyà ó nípinnu pẹ̀lú ọlọ́ọ̀bẹ ẹjẹ agbọn tó lọ́wọ́ bá sọ lẹ́dí ìbá yìí wọn náà. innal ladhina yubayi'unak. ọlọ́run rẹ̀ àná Muhammad sàlá àwọn tí ń jẹ́jẹ́ pẹ̀lú ẹ láyé. innama yubayi'una Allah. ìwọ kọ́ ní à ń bá jẹ́jẹ́ Ọlọ́run bá ní à ń bá jẹ́jẹ́ o. yadullahi fawqa aydihim. ọwọ́ Ọlọ́run bẹ lókè ọwọ́ wọn. faman nakath. ẹni ọba jàmbá. fa innama yankuthu ala nafsihi. ọjà ń bẹ̀ mí arẹ. waman awfa bima ahada alayhi Allah. ẹni ọba pé àdéhùn tó ṣe fọlọ́ ọba rẹ̀. fasayutihi ajran azima. Ọlọ́run mọ̀ fún lẹ́san tó tóbi o. tàwa mùsùlùmí nù tó wá sí pé ọmọlẹ́yìn bájẹ́bọ́jẹ́ Christian tó gbé ẹ̀sìn Christian ti lẹ̀sìn rẹ̀ kí wọ́n gbé fún Bible òun náà jẹ́jẹ́ ńlànà ẹ̀sìn ẹ̀ nù ẹ̀sìn méjèèjì tá a fi hàn nílùú inú abẹ́ ẹ̀kọ́ ni. bẹ́ẹ̀ni. kí wàá ní ìlànà tí ó yẹ ká fi bára wa lò gẹ́gẹ́ bí ọmọ ìlú gẹ́gẹ́ bí ẹlẹ́sìn sẹ́sìn agbègbè bẹ́ẹ̀ là á fẹ́ wò lẹ́nìí àṣepọ̀ láàrin mùsùlùmí àtẹ̀jí kìí ṣẹlẹ́sìn ẹ̀ tó ẹ pé òótọ́ la bá gba Al-Qur'ani gbọ́ tá a gbọ́dọ̀ ń tọ́lọ́ Al-Qur'ani gbọ́ tá a gba ànábì tọ́lọ́ ń fa Al-Qur'ani náà gbọ́ sallallahu alayhi wa sallam. ọ̀ràn yẹn ni kí ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ ìlàpá nígbèsè ayé wa tí Al-Qur'ani kan ní wà lásán láì mú lò súrà tá a fẹ́ lò onísúrà jẹ́ kí fún wa níbẹ̀rẹ̀ Quran chapter 60 verse 8 and 9 Quran orí 60 ẹsẹ̀ kẹjọ sí ẹsẹ̀ kẹsàn-án wọn náà ní. لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين. àyàtí afẹ́kẹ́yì inú suratu Mumtahana suratu Mumtahana bifati ha suratu Mumtahina bikẹsìrì ha méjèèjì ló wọlé lọ́dọ̀ àwọn
àfẹ́sì o lè rí ngbà mi pé Suratu Mumtahina súra tó ń ṣèdánwò Allahu Akbar. súra fẹ́ni a ṣèdánwò fún lóbìnrin Mumtahana ẹni a ṣèdánwò fún Mumtahina ẹni ó ṣèdánwò wọn náà lò ní ìdábà ló Mumtahina wọn màjá ọjọ́ màjás ó ní súra yẹn súra ńlá ni tó sì lo ọkọ tó pọ̀ nínú lọ́dọ̀ àwọn àfa nínú ọkọ tí súra yìí ní lọ́dọ̀ àwọn àfa oníkàpẹ́ ní Suratu Mumtahana aw Mumtahina inú àwọn ọkọ mi dá tó máa ń pè tí yàtọ̀ sí yẹn wọ́n ń pè ní Suratul Imtihan Suratu Al-Imtihan. súra ìdánwò ẹ̀rí wọ́n ń pè bẹ́ẹ̀ wọ́n tún máa ń pè ní Suratul Muwadda Suratu Al-Muwadda súra ìfẹ́ gbogbo àwọn orúkọ yìí làyàn ń pè tí a bá wo Al-Itqan Imamu Suyuti ó sọ̀rọ̀ lé lórí ní a ti bá wọn gbogbo àwọn àlàyé nínú ìwé àfààyàn lẹ́yìn náà súra yìí inú àwọn súra tó sọ̀kalẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam. nílùú Madina ni wọ́n ń pè ní Suratu Madaniyya kulluha bi ittifaqi ahlil ilm gbogbo àwọn afáàgbà pé Madina sọ̀kalẹ̀ fún ànábì sallallahu alayhi wa sallam. sísọ̀kalẹ̀ súra máa ń sọ kí ni súra yẹn fẹ́ sọ̀rọ̀ fún wa ń pẹ́ inú ẹ̀kọ́ jà máa ń kọ́ kíni kí a máa nuzul Quran wa kayfiyatu bó làrúkọ́ àti sọ̀kalẹ̀ lẹ́yìn máa ma makanatu nuzul àyẹ̀wò ló ti sọ̀kalẹ̀ makanatu nuzul àyẹ̀wò ló ti sọ̀kalẹ̀ gbogbo súra Maka tẹ́ bá kó jọ nítorí wọ́n sábà máa sọ fún yín ní ọ̀rọ̀ ìgbàgbọ́ ọ̀rọ̀ ìwà ọmọlúwàbí ìgbàgbọ́ nú Ọlọ́run nú àmàlẹ́kà Ọlọ́run nínú ọjọ́ gbéra àlìkíyámà ìgbàgbọ́ nípa àwọn òjíṣẹ́ Ọlọ́run nípa àwọn àwí Ọlọ́run ìgbàgbọ́ nípa iná ìgbàgbọ́ nípa àlìjẹ́nnà àti àwọn ìwà ìpìlẹ̀ iná máa sọ̀rọ̀ fún wa ìwà báyìí ọ̀dá o ìwà báyìí ọ̀dá o ọtí ọ̀dá o ṣìnà ọ̀dá o olè ọ̀dá o jìbìtì ọ̀dá o sọba ti bọ́ sí súra Madina ọ̀rọ̀ òfin ló hun yóò a máa lọ òfin ẹ̀ mọ́ ìgbàgbọ́ yẹn náà a máa lófin ẹ̀ mọ́ ìgbàgbọ́ yẹn náà torófin ò lè dúró láìsí gbàgbọ́ òfin súra Maka ìwáre ọdún mẹ́tàlá lọ́gbà Ànábì tó fi sọ̀kalẹ̀ fún sallallahu alayhi wa sallam. torí pé ìpìlẹ̀ ni sùmọ́lẹ́ ní inú àdáwò tó kàn wá ni pé a kàn sá kí Al-Qur'an mọ́lẹ̀ a máa tu fáwọn yàn a máa ké fáwọn yàn ṣé dáhùn tiẹ̀ ń tú ìṣe déédéé wọn àbí ó ṣe déédéé wọn. ṣé gbàgbọ́ wọn tiẹ̀ gbé àbí ò gbé ọdún mẹ́jọ péré olùfin fi wá òfin wa lọ́dún mẹ́jọ péré gbogbo òfin Ọlọ́run dání wáì tó gbàgbọ́ ti dúró inú ẹ̀ wà lélẹ̀ torí díẹ̀ nínú àwọn agrad hadhi sura nínú àwọn kan tí sura yìí wá kọ́ wa a gbọ́dọ̀ bá àdámọ́ ìlú Madina ń bẹ an láti rí pé n tó wá kọ́ náà ni pé alhakam atashariya bayan hakami atashariya àlàyé nípa àwọn àdájọ́ òfin ibi ìwáre agbègbè tó mẹ́nu léjù ni hakam almutaahidin
من المشركين والذين لم يقاتلوا المسلمين والمؤمنات المهاجرات وامتحانهن ọ̀nà ni pé sókè tí sọ̀rọ̀ sọ fún wa ó ní ìdájọ́ bá a ṣe bá wọn tí kì í ṣẹlẹ́sìn míì lò abáńtẹ́jẹ́lẹ́sìn míì kì í ṣẹlẹ́sìn wa báwo la ṣe bá wọn lò àgàgà wọn tí àdéhùn bá tó wá tẹ̀ ń bẹ láàrin wa àwa wọn jọ ṣàdéhùn àti àwọn tó yẹ pé wọn àdá wa láàmú nú ẹ̀sìn wa orí ìlàkùn dínú kún wàlìyẹ̀dì ní a fi bá wa lò kálukú pẹ̀lú ẹ̀sìn ẹ̀ wọn gbógun tì wá wọn ò gbógun tàwọn obìnrin wa àgàgà àwọn obìnrin ìṣáájú tí wọ́n kó lùmọ́gà lọ sí lùmọ́dínà torí díẹ̀ inú nǹkan tí sùrà yìí sọ ọ wà ń bẹ wọ́n tó gbé ní sọ́dún wá dà tó gbé ń sọ̀rọ̀ kí là máa nífẹ̀ẹ́ sí kí la gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ànídénú sí kí la gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ànídénú sí inú nǹkan tó ń sọ nìyẹn àti bẹ́ẹ̀ 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 ó sì sọ̀tàn fún wa ń bẹ̀ ó sọ̀tàn ẹrú ọlọ́run ọba Ibrahim ó sọ fún wa ń bẹ̀ àtàwọn àjọ ẹ̀ báwo ni wọ́n ṣe báyìí ká wọn lò gbogbo eléyìí ó ní nǹkan tí súrà yìí tó ń sọ ọ̀rọ̀ pọ̀ nínú súrà yìí ṣùgbọ́n àyà méjì tá a fẹ́ tú yìí àwọn afẹ́ẹ̀sì fún ní àkọlé níbi táwọn afá Islam tí wọ́n bá ọ̀rọ̀ Al-Qur'an dé nìsín gbogbo àwọn àyà yẹn àwọn súrà yẹn ní fún ní topics àkọlé rẹ̀ tó bá ti rí o ti mọ̀ tó ń sọ nínú àkọlé tí wọ́n fún un ní alaqatul muslimina bi ghayrihim alaqatu al-muslimina bi ghayrihim àsìkò mùsùlùmí sí ẹlẹ́sìn míì tẹ̀sí ọjọ́ papọ̀ bọ́wọ́ ló ṣe kó rí àmì sọ pé dùstúrù lè alákọ̀tì máa gẹ́gẹ́ mùsùlùmí òfin àṣepọ̀ pẹ̀lú ẹlẹ́sìn míì ó dókọ mélòó ó di àkọlé mi tí wọ́n fún méjì kí ni àkọlé àkọ́kọ́ alaqatu àṣepọ̀ mùsùlùmí sí ẹlẹ́sìn míì òfin àṣepọ̀ mùsùlùmí sí ẹlẹ́sìn míì àwọn kan ní usus àtàáyùs àsìlímì bayna al-muslimina wa ghayrihim àwọn ìpìlẹ̀ tí ìṣẹ̀mí àlàáfíà tó dúró lé lórí láàrin mùsùlùmí àti àwọn ẹlẹ́sìn míì àwọn ìpìlẹ̀ tí àṣepọ̀ ìgbésí ayé àlàáfíà tó dúró lé lórí láàrin mùsùlùmí àti ẹlẹ́sìn míì ẹ̀rí pé ẹ̀kọ́ pilẹ̀ ni àga nílùú wa tá a wà yìí tí bu ẹ ti dàpọ̀ tàbá wò ní abala bàbá wa tọba wò lọ títí òṣìṣẹ́ kọ bẹ́lẹ́sìn mi bẹ́ tọ́ba tó wọlé ìyá lọ òṣìṣẹ́ kọ bẹ́lẹ́sìn mi bẹ́ ìyàwó ẹ̀ tó fẹ́ gbẹgbẹ ó sì ti pé wáyà lẹ́lẹ́sìn mi kẹ́ ló ti fẹ́ tọ́ba tó fẹ́ ní ẹlẹ́sìn mi tọ́ba wà gbẹgbẹ màmá ẹ̀ lọ ọbẹ̀ lẹ́sìn mi bẹ́ tọ́ba gbọ́ wà bẹ́ẹ̀ lọ ọbẹ̀ lẹ́sìn mi bẹ́ paasi kanra wa ni ládùúgbò àjọ ń kọ́lé sádùúgbò ìwọ kọ́lé ẹlẹ́sìn náà kọ́lé ẹjọ́ ń ṣèpàdé landlord association nílé iṣẹ́ àbànpàdé ń bẹ ìgbà mi ń bẹ àwa la jọ̀gà fún wa ìgbà mi ń bẹ àni wọ́n jọ̀gà fún wa abẹ́ẹ̀kọ́ ni nínú mọ́tò àjọ ń pàdé ń bẹ nínú ọjà àjọ ń pàdé ń bẹ ọ̀pọ̀pọ̀ ẹgbẹ́ dáadáalẹ̀ ẹgbẹ́ onímọ́tò àpàdé ń bẹ àwọn ẹgbẹ́ mẹkáník àpàdé ń bẹ ẹgbẹ́ onítélọ̀ àpàdé ń bẹ àwọn ẹgbẹ́ oníṣòwò àpàdé ń bẹ kó tó á di ọ̀rọ̀ òṣèlú tó bá wà nù ACN ẹ bá ṣe kíni ẹ pàdé ń bẹ PDP ẹsẹ kini CPC ẹsẹ kini
apàdé mbẹ. ANPP ẹsẹ̀ kínní. apàdé mbẹ. apàdé mbẹ. báwo ló ṣe kí àjọ lò. ntí ọ̀rọ̀ fi ṣe pàtàkì lásìkò yìí ó ní àwọn ìdọ̀tí tí wọ́n lẹ̀ máa wà mùsùlùmí. wọ́n ti sọ ẹ̀sìn wa di ẹ̀sìn jàgídíjàgan. ìgbà tí àwọn ìdọ̀tí kátó wá tó di láwùjọ wa lénìí tí wọ́n ń pè ní Boko Haram. Boko Haram rọ̀ṣíbàtún mìíràn wá sí mùsùlùmá. ìdọ̀tí nínú ìdọ̀tí àwùjọ à ń gbúrò orú ẹ̀ tẹ́lẹ̀ ni Ọlọ́run ti wá pé kàwá náà Nàìjíríà báyìí. suicide bombing kò í ṣe ìwà Áfíríkà àbí wà Áfíríkà ni nínú àwọn kata import wa ni ngbàtà tí ń gbà sálásà à ń wọṣọ bí àwọn ẹlòmíì à ń rìn bí àwọn ẹlòmíì à ń rúrí bí àwọn ẹlòmíì àwa náà hùwà bí àwọn ẹlòmíì. torí díẹ̀ ọ̀ràn yẹn ní nígbà tí ayé ti jálura wọn kí àwọn ìdọ̀tí wa ètò wa jẹ́ wàhálà abẹ ni pé wọ́n á fẹ́ lẹ́mọ̀sílá gbogbo ìgbà tí nígbà tí ṣe wá sí inú ọ̀rọ̀ mi àkọ́ ni pé Boko Haram kì í sára Islam àwọn àti Islam ọ̀tán wọ́n lè jẹ́ ókọ Islam wọ́n lè máa jókòó Islam ṣùgbọ́n gbọ́dọ̀ mọ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí pé àwa wọn àtàn àrìnlò kanra wa kò síbi àti ìrìnà kanra níbi kankan torí díẹ̀ wọn gbọ́dọ̀ lẹ̀ wá mọ́ wọn gbọ́dọ̀ lẹ̀ wọ́n mọ́ wa torí pé wọn ò sojú Islam ẹ̀sìn wa yìí ṣẹ̀lẹ̀ dàlúrú ẹ̀sìn wa wá tún ṣe ni ó wá pọ̀jù sí wàhálà ilé ayé ni bá ṣe ba nínú gbèsè ayé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. torí díẹ̀ ìjà gbọ́ntọ́ náà bá sọ láwọn àyà méjèèjì yẹn tí ń jẹ́ òfin fún wa. la yanhakumullahu anil ladhina lam yuqatilukum fid-din. ọlọ́ni òun ọlọ́run bá tó ń dá yín òun ọkọ̀ fún yín o láti pé kí ẹ bá ṣe àwọn tí ò gbógun tì í nú ẹ̀sìn. walam yukhrijukum min diyarikum. òun ọkọ̀ fún yín o pé kí ẹ má bá ṣe àwọn tí ò léyìn kó ń lù ú. an tabarruhum. pé kí ẹ ṣe dáadáa sí wọn. wa tuqsitu ilayhim. kẹ́ẹ̀sì ṣe déédéé sí wọn. inna Allaha yuhibbul muqsitin. òun ọlọ́run bá nífẹ̀ẹ́ àwọn olùṣe déédéé náà. innama yanhakumullah. gbogbo wọn ọlọ́run tó lóun ọkọ̀ fún yín lákọ̀ọ́kọ́ yìí òun ọlọ́run wá ń kọ̀ fún yín báyìí. anil ladhina qatalukum fid-din. nípa àwọn tí wọ́n ń gbé ogun tì inú ẹ̀sìn. wa akhrajukum min diyarikum. tí wọ́n lé yín kúrò nínú ìlú. wa dhaharu ala ikhrajikum. wọ́n tún ràn àwọn èèyàn lọ́wọ́ pé kí wọ́n lé yín kúrò. an tawallawhum. ẹ gbọ́dọ̀ mú wọn ní ọ̀rẹ́ ayò. wa man yatawallahum. ẹni bá mú wọn ní ọ̀rẹ́ ayò nínú yín. fa ulaika humu zalimun. fa ulaika humu zalimun. iye òkè àmọ́ iye àwọn yẹn alábòsí ni wọ́n. nígbà tí baba Qaradawi abasawulọ tó kọtí àkàn ó ní ghayrul muslimin fi mujtama al-islam ghayrul muslimin fi mujtama al-islam àwọn tí kan ó ṣe mùsùlùmí
tí wọ́n á bára wọn ní àwùjọ Islam mùsùlùmí lọ́pọ̀ nbẹ báwo la ṣe bá wọn lò ayé àlòkù sí àtẹ̀dọ̀ ló pè ní dusturu al-alaqa bayna al-muslimina wa ghayrihim òfin àṣepọ̀ láàrin àwọn mùsùlùmí àtẹlẹsìnmí òfin àṣepọ̀. al-asl as-silm ìpìlẹ̀ olàlàáfíà amal har istisnaiya bákan wá di wàhálà àyàfi nìyẹn àgbóyà àkọ́kọ́ nu kí ló fà á tí àyà fi sọ̀kalẹ̀ àwọn àyà mi ń bẹ àwọn súra mi ń bẹ tó ní asbabu nuzul ìdí tó fi sọ̀kalẹ̀ ní à ń pè ní cause of revelation odidi ìmọ̀kànnì tí a máa ń kọ́ ní Al-Qur'ani Karim ó sì máa fún aláǹfààní kí ìtumọ̀ àyà yẹn lè yé wá sí gbogbo lọ́dọ̀ àwọn afọ́ òní usul wọ́n ní al-ibra bi umum lafzi la bi khusus sabab wọ́n ní ṣùgbọ́n ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ ń bẹ̀ ẹ̀kọ́ gbogbogbò ni kò dúró lórí nítorí ẹ̀ sọ̀kalẹ̀ nìkan ọkàn sọ̀kalẹ̀ torí dìbáì kí ó lè jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa. nígbàtí Ànábì dé ìlú Madina sallallahu alayhi wa sallam ana ma ipe kọlọ ìlú Madina wọ́ọ́rọ́wọ́ wàhálà náà gbèdè sí ní ìlú Makka àwọn kufaru Makka kufaru Quraysh ní agbógun dìde sí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìjọ wa pètèpèrò ọjọ́ kú ẹ̀ ìjọ nílá pa ní ilé awo tẹ́ǹgbìn Daru Nadiwa ilé koríkorí ilé ìmùlẹ̀ ló ti wà kẹ́ndìtì àwọn ẹni Ọlọ́run kìí ṣe tuntun wọ́n wá dìtẹ̀ níbi tí ò sí ànábì ń bẹ sallallahu alayhi wa sallam ṣùgbọ́n náà bá ànábì ń bẹ ń bẹ sallallahu alayhi wa sallam tó pọ́jú fi dá ànábì lójú nínú Suratu Al-Mujadila nígbà tọ́lọ́wọ́ bá lékè ọlá ń sọ ní àtàyẹlẹ karùn-ún tọ́lọ́wọ́ bá lékè ọlá ń sọ bí nǹkan kan ò ṣe pamọ́ fún òun ọlọ́wọ́ bá Allah nígbà tọ́lọ́wọ́ bá ń sọ ní àyà bẹ̀rẹ̀ láyà karùn-ún bíi àyà kẹfà. Yawma yab'athuhumullahu jami'a. Ọlọ́njẹ́ tó wọ́n kó gbogbo ọmọ ẹ̀dẹ́yàn já tó wọ́n kó wọn jọ lọ́jọ́ gbọdọ̀ àlìkámù lápapọ̀. Fayunabbi'uhum bima 'amilu. Gbogbo jẹ́ ṣe iṣẹ́ pátá ló wọ́n sọ fún wọn. Ahsahullah. Gbogbo ẹnu wọn lọ́wọ́ bá tọ́jú. Wa nasu. Àwọn lè gbàgbé ẹ̀. Wallahu ala kulli shay'in shahid. Gbogbo nǹkan wọn lọ́wọ́ bá alẹ́kẹ́ ọlá ìlú ẹ̀ ló ń rí. Alam tara. Àbọ̀ mọ̀ ni. Anna Allaha ya'lamu ma fi samawati. Bọ́lá bá wọn gbójú bẹ́nu sánmà. Wa ma fil ard. Gbogbo ti bẹ́nu lẹ̀. Ma yakunu min najwa thalatha. Àpérò kan ò ní jẹ́ mẹ́jọ kẹ́ máa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ń bì kan ẹ wá jẹ́ mẹ́ta. Illa huwa rabi'uhum. Òun lẹ́lẹ́ kẹ́ni ẹ́fíìsì kẹ́ni o. Kẹ́ ẹ̀ mọ̀ kpọ́rọ̀ tẹ́ ń sọ yẹn o ẹ̀yin mẹ́ta kọ́ lẹ́ ń sọ o ẹnìkẹ́ni bẹ́ẹ̀ o tálẹ̀ ẹnìkẹ́ni yẹn. Allah. Wala khamsan. Ẹ ní pé márùn. Illa huwa sadisuhum. Òun lẹ́lẹ́ kẹfà. Wala adana. Ẹ wá kéré ju mẹ́ta lọ ní ẹjẹ́ méjì. Adana min dhalik. Ẹ̀sìn mọ́. Wala akthar. Ẹ wá pọ̀ jù báyẹn lọ ní ẹ̀sìn mọ́. Illa huwa ma'ahum. Wọ́n bẹ pẹ̀lú wọn omi kíbi jẹ́ bá wà. Aynama kanu. Aynama kanu. Sórí ilẹ̀ ni sórí ṣé wọ́n lọ ságbègbè sánmà ni sínú omi ni sórí òkè ni sínú ilé ni wọ́n tilẹ̀kùn mọ́rí ni wọ́n gun kan ni wọ́n lúgọ ni. Illa huwa ma'ahum. Illa huwa ma'ahum. Aynama kanu. Thumma yunabbi'uhum bima 'amilu yawma al-qiyamah. Lẹ́yìn àgbo jáde lọ́wọ́ fún àrùn ẹ̀ lọ́jọ́ gbọdọ̀ àlìkíyàmà. Inna Allaha bi kulli shay'in 'alim. Wọ́n lọ́wọ́ bá gbóhùn kanu wọ́n lọ́wọ́ bá mà. Wọ́n wá lọ dìtẹ̀ máa Nabi Muhammad. Sallallahu alayhi wa sallam. Wọ́n wá dábàá àbámẹ́ta
kí wọ́n tó mú kan kọ́míníkì wọn ọlọ́sìn ní Jibril lọ fún anabi Muhammad sallallahu alayhi wa sallam lọ́nà torí díẹ̀ wà jáde ẹ̀já gbọ́n tọ́lọ́ bá sọ́nù suratu Anfal aya 30. wa idh yamkuru bika alladhina kafaru. ọlọ́ni anabi ìrántí oore tá a ṣe fún ẹ nínú oore ni pé ńgbà tí àwọn ọ̀tá pété pèrò lé lórí. liyuthbitu. wọ́n láwọn sọ mọ́lẹ̀ tó kù sórí iṣo. aw yaqtulu. tàbí àti ẹ̀pá ẹ̀ka yanjú ẹlẹ́ẹ̀kan. aw yukhriju. tàbí àti ẹ̀kọ́ onílùú. wa yamkurun. wọ́n pété pèrò. wa yamkurullah. ọlọ́ọ̀bá já ìtẹ́ wọn. wallahu khairul makirin. ọlọ́ọ̀bá lórí junú détédété títí jẹ́té détédété lọ́ba fún ní ròyìn. ìyẹn ló mú ànábì jáde kú. sallallahu alayhi wa sallam. ọlọ́ni kó kú ó wá jáde lọ ló fi wá lọ Madina. ẹ wá wò bí wọ́n ṣe ṣe ní Maka bí ṣe san mùsùlùmí Maka ẹlòmíì fẹ́ lọ wọ́n so mọ́lẹ̀ ẹlòmíì wọ́n lù ẹlòmíì wọ́n ṣe lè ṣe wọ́n wá dé lu Madina. mama wa Asma bintu Abakar radiyallahu ta'ala anhuma ó sì ní ìyá ẹ̀ jẹ́ kèfèrí gẹ́gẹ́ bí abiyamọ ara wa ń rò pé ọmọ mi tìrì láti ẹjọ́ yìí ìyá wa lọ ẹ̀sìn lè má pawọ́pọ̀ lóòótọ́ ó kú ti gba tó ló fẹ́ gbà àánú ìyá ọmọ wa gbé lọ́ba dìgbà dẹrù bí ìyá ṣe wọ́n mẹ́ lọ tí ó di nǹkan dání abẹ́ ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ ni lọ́ba fòdì Madina. Asmani kọ́dìmátì ummi wọ́yà mushrika fi hadi Quraysh ó màmá mi wá bá mi lu Madina tó olùsẹ̀bọ sọ́lọ́wọ́ bá ní títí ń bẹ láàrin àwọn Qurayshi ìdè ahadu àti pé ńgbà tí wọ́n ṣe àdéhùn pẹ̀lú ànábì páwọn ò ní jà tí wọ́n padà jáde òun yẹn màmá mi náà wà nínú àwọn kèfèrí lọ́ba dàdó sẹ́nu ọ̀nà ìyá kí kò dáhùn torí ẹ̀ kọ́ pé àwọn kèfèrí ọba wọn ṣe wọ́n ń dìtẹ̀ wọn ẹni ẹ̀ má bá wọn ṣe. ó ní fàtẹ́tù nàbí yasasala ó wà lọ bá ànábì sallallahu alayhi wa sallam. fakulitu ma sọ pé ya Rasulallah ilé òjíṣẹ́ Ọlọ́run inna ummi qadimati màmá mi mà tó wá bá mi láti Maka ọ̀gbìbà tó ń sojú kòkòrò kóhùn sáfẹ́ rí mi ò dà ó ń bẹ lẹ́nu ọ̀rẹ́ afasiluha ṣé kí n gbà á pé ya ni kí n kó mara àbí kí n dijú ìdélẹ̀ kí gbé kọ́ máa lọ tupẹ́ sìn mí rẹ̀ papọ̀. qala Rasulullah sallallahu alaihi wasallam al-murabbil jalil sallallahu alaihi wasallam àbí wàá sọ báyìí pé náà sílì ummaki ibi ya ẹ ní. sallallahu alayhi wa sallam. àánú tó wá gbé tó wá bẹ́ẹ̀ kó mara. fa anzalallahu fiha la yanhakumullah. n gbọ́dọ̀ wá fẹ́ kansara sọ̀rọ̀ ànábì láti dé ládé tó wọ́n sọ pé wà máa yantiku. ama yantiqu anil hawa. níbi ìfẹ́ nú sọ̀rọ̀. in huwa illa wahyun yuha. gbogbo náà bá ti sọ pátá bá ti pátá ìránṣẹ́ iṣẹ́ náà wọ Ọlọ́run ni. allamahu shadidul quwa. mọ̀lẹ́kẹ̀ tó ní àfẹ́ tó kọ́ ọlọ́wọ́ sọ pé. la yanhakumullah. ọlọ́wọ́ ọkọ̀ fún yóò. anil ladhina lam yuqatilukum fid-din. wa lam yukhrijukum min diyarikum. an tabarruhum wa tuqsitu ilayhim
إن الله يحب المقسطين إنما ينهاكم abọ̀rọ̀ inú sọ́yí Bukhari sọ́yí Muslim Musnad Imam Ahmad àní àgbà ìṣẹ̀lẹ̀ yìí wá ìdí kanu tí àyà fi sọ̀kalẹ̀ nítorí tani Asma torí tani Asma bintu Abi Bakr radiyallahu anha. nínú ẹgbẹ́ wa míì tó tún wá ó wá látọ̀dọ̀ Abdullahi bin Zubair radiyallahu ta'ala anhu ó ní qala qadimati Kutayla bintu Abdul Uzza ó kọ ya rẹ̀ nìyẹn ó kọ ya Asma'u ní Kutayla bintu Abdul Uzza ala ibnatiha Asma binti Abi Bakri olówó bá ọmọ rẹ̀ obìnrin tọ́jú ọmọ Bakri bí hadaya pẹ̀lú ẹ̀bùn oríṣiríṣi torí pé yóò ní wá kọ́mọ́ra kan dání àwọn tí a bá ní wọn láyé wọn ara rú àlùbọ́sà ata abẹ́kọ̀ni bẹ́ẹ̀ni èlùbọ́ gààrí wọn kò gbẹ bọ̀ ọ̀run ńlá ẹ̀gúsí ẹ̀sìnlẹ̀ wọn kó bọ̀ àbá ọmọ wọn ó ní ó kó gbọ́ ẹjọ́ ó ní wà mushrika ṣùgbọ́n sọ́bọ́sọ́rọ́ ni fàábàt Asma an takbala hadiyataha ọmọ ẹ̀kọ́ pé ìyá mi ò gba ẹ̀bùn yín ẹ máa kó ń tẹ́ kó wá lọ aw tudkhilaha baytaha lẹ́yìn náà ẹ̀ ní wọnú ilé yìí o hatta arsalati ila Aisha an salli an hadha Rasulullah sallallahu ló bá ránṣẹ́ sí àbúrò ẹ̀ Aisha tó jẹ́ ìwà ànábì pé bá ń béèrè lọ́ ànábì sallallahu alayhi wa sallam ìyá mi ń bẹ lẹ́nu ọ̀nà ọ̀kẹ́bùn wa kọ̀ wọlé mi ń gbẹ̀bùn fa khabaratihu ní Aisha bá fún ànábì nírò tí àǹtí ẹ̀ iṣẹ́ tọ́ràn fa amaraha Rasulullah sallallahu an takbala hadaya kó yá gba ẹ̀bùn wa tudkhilaha manzilaha kó jẹ́ kí ó wọnú ilé o fa anzalallahu al-aya la yanhakumullah ó bá sọ ayọ̀ kalẹ̀ pé òun ọlọ́bọ̀ ọkọ̀ fún iṣẹ́ anil ladhina lam yuqatilukum fid-din nípa àwọn tó pé wọn ò gbógun ti inú ẹ̀sìn wa lam yukhrijukum min diyarikum wọn sì léyìn kó nínú ilé an tabarruhum gbígbà sí dáadáa sí wa wọn tuqsitu ilayhim bẹ́ẹ̀ sí dédé sí wọn inna Allaha yuhibbul muqsitin wọn náà bá nífẹ̀ẹ́ àwọn olùṣe déédéé ìtọ́fà nìyẹn ṣùgbọ́n innama yanhakumullah kọ́ fún yín o anil ladhina qatalukum fid-din nípa já gbógun ti inú ẹ̀sìn wa akhrajukum min láti lè diyarikum kó nínú ilé ìlú wa dhaharu ala ikhrajikum wọ́n tún ran àwọn èèyàn lọ láti lè ń jáde an tawallawhum ẹ gbọ́dọ̀ mú ọ lọ́rẹ̀ ayò wa man yatawallahum ẹni ó bá mọ lọ́rẹ̀ ayò nù yín fa ulaika humuz irú zalimun wọn alábòsí ni wọn inú àyà méjèèjì yìí ìyàtọ̀ ń bẹ láàrin husnu al-muamala wal-muwala husnu muamala wal-muwala ìṣe dáadáa sí ni àti múni ní ọ̀rẹ́ ayò ẹ ti gbọ́ ìyàtọ̀ ń bẹ láàrin ọ̀rẹ́ ayò ọ̀rẹ́ inú ọkàn àti ìṣe dáadáa sí ni lókun bí ó lẹ́nu torí pọ̀rọ̀ àlùwàlá ọ̀rọ̀ kan ni ọ̀rọ̀ kí ni ọ̀rọ̀ kan ṣùgbọ́n mo usul muamala ìṣe ọ̀rọ̀ kan
mo lè mọ gbé ẹ̀mí gbé ẹnìkan sẹ́mi lọ títí inú ẹ̀mí mi kó nípa lẹ́mí mi kí n máa ṣe dáadáa sí abẹ́ẹ̀kọ́ ni mo ṣe dáadáa sí láti mọ̀ pé kọ́ mọ̀ pé yẹn dáadáa ni mí Yorùbá ní bá ń jà nǹkan kúkọ mo lè ṣe dáadáa sí láti dín aburú ẹ̀ kù mo lè máa dáadáa sí láìpẹ́ kó lè nífẹ̀ẹ́ mi tàbí kó lè gba tèmi wọ́n kò túmọ̀ sí pé mo nífẹ̀ẹ́ dínú torí pé ọ̀rọ̀ ìfẹ́ dínú ọ̀rọ̀ àkídà ni alihubbu fillahi walibugudu fillahi taba fẹ́ nífẹ̀ẹ́ yẹn torí t'Ọlọ́run taba kó yẹn torí t'Ọlọ́run torí díẹ̀ ẹ̀sìn wa ọkọ wa nìyẹn gbogbo ẹ̀ náà ni súra yìí sọ ṣùgbọ́n nínú àyà àkọ́kọ́ gbólóhùn méjì ń bẹ́ẹ̀ tí Ọlọ́run bá lò ń bẹ́ẹ̀ gbólóhùn àkọ́kọ́ ó ní alibiru gbólóhùn pé antabaruhum gbólóhùn biru ìtumọ̀ ẹni rere lọ́dọ̀ àwọn àfẹ́sì wọ́n ní kalimatun shamila gbólóhùn yóò kéré ṣùgbọ́n comprehensive orí gbàmí wa ni biru walidain ìsìlásóbì wọn wá kó odidi tí a lè lórí gbólóhùn kejì ní alikist antukusitu watuqsitu ìtumọ̀ ní al-adl dọ́ni al-adl déédé gbólóhùn déédé náà kalimatun jami'a gbólóhùn tó kéré ni tó kún wà comprehensive kí wọ́n ní wọ́n sọ ń bẹ̀ ni pé gbogbo ẹ̀dẹ́yàn pátá síwọ mùsùlùmí gbogbo ẹ̀dẹ́yàn pátá síwọ mùsùlùmí àyà yẹn jẹ́ àmọ̀ yìí pé ó ní hakù méjì ó ní ìwọ̀ méjì tó gbọ́dọ̀ pẹ́ fún láì wo ẹ̀sìn ẹ̀ láì wo èdè ẹ̀ láì wo àwọ̀ ẹ̀ láì wo àṣà ẹ̀ láì wo ìròrí ẹ̀ ìnsán èèyàn ó ní ìwọ̀ méjì tó gbọ́dọ̀ pẹ́ fún pé èèyàn ní àkọ́kọ́ hakul bir ó ní ẹ̀tọ́ kó sí dáadáa sí wa hakul qist wal adl ó lẹ́tọ̀ kó sí déédéé sí òfin àkọ́kọ́ nù tọ́lú bá ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ mùsùlùmí ṣé yẹn ni gbogbo ọ̀ṣẹ́ kí ni sí ẹ̀dá mi lóhùn agbọ́dọ̀ ṣe dáadáa sí mo tún gbọ́dọ̀ ṣe kí ni sí agbọ́dọ̀ ṣe déédéé pẹ̀lú ẹ̀ lórí díẹ̀ kí wá ní bírù yẹn wọn náà pè ní husnu muamala husnu al-muamala ìbálò dáadáa ìbálò dáadáa nínú ẹ inú ìbálò dáadáa ó ní díyàfàtúhù tí ó bá rí gẹ́gẹ́ bí àlejò ó láti bá lò ó pọ́nlé ó ṣàlejò fún mùsùlùmí ni ẹ níbi sẹ́yìn wọ́n Mr. Ṣẹ́gun lẹ́jọ́ mẹ́mẹ́ wá ní mo fẹ́ wá kí ẹ ń lé o ní wíkẹ̀ndì tó ń bọ̀ o ní pé no I don't want to see you you are not Muslim not a Muslim I don't want to see you ó láti kí ni gbàlálejò
li'annahu insan pé ọmọ ènìyàn ni nínú ẹ̀ ó wà nù ewu inqazuhu ọ̀nà ni kí ọwọ́ náà báwo ló ṣe fàyọ ẹ ń lọ nísìnyí mọ́tò wa ń lọ mọ́tò wa rẹ̀ mọ́tò àwọn evangelism ni ọwọ́ ajásí kòtò wọ́n ti wá ń bẹ́ẹ̀ mi ò lè dàtì kẹ́gbẹ́ mùsùlùmí wá sọ̀kalẹ̀ kò tí ì tọ́sẹ̀ méjì nísìn ní à ń lọ sí mítìnì dàmásì ní Èkó mítìnì kàmẹ́tà wà àwọn aláàbà máa ń ṣe obìnrin kan kìí ṣe mùsùlùmí ó wà mọ́tò ajásí kòtò èmi bẹ́ẹ̀ nu mọ́tò Abuja fa bẹ́ẹ̀ nu abúnusọ bẹ́ẹ̀ nu mọ́tò a sì sọ̀kalẹ̀ alọ́ba ti mọ́tò ọ̀yin wa ń wò abẹ́pẹ́ ah musa wa ń wò àwọn àfa pẹ̀lú lọ́wọ́ ní pẹ̀lú rúgbọ̀n. Allahu akbar. Allahu akbar. tó gbé dẹ́kọ̀ wa kọ́ wa nìyẹn an tabarruhum wa tuqsitu ilayhim. a kò sì dáadáa sí wọn. ẹjọ́ ń ṣe bí kan náà ẹjọ́ aládùúgbò wọn lára rẹ̀ ọ̀yá alátìlọ bẹ̀wò ilé lọ́wọ́ ní hospital ni o Mr. Sunday là ń lọ bẹ̀wò àjọ ń ṣiṣẹ́ ni àjọ wà nù landlord association ni àjọ wà nù ẹgbẹ́ onímọ́tò ni alọ́rí bẹ̀wò ẹ̀sìn wa lèmi sọ fún yìí o sẹ́bẹ̀ làwa mùsùlùmí ṣe lé ni. ọmọ kan ọmọdé ni wọn bá nàbí gbàdúgbò. sallallahu alayhi wa sallam. táwọn bá ti rí ànábì àpè ara rẹ̀ sí ẹ̀dá ni ọmọ jù bọ́mí àmì amáránsẹ́ lọ́mú kaba yìí wa ànábì wa gbọ́ para rẹ̀ ọ̀yá. sallallahu alayhi wa sallam. ànábì wa lọ máa bẹ̀ wò njọ́ ànábì wa lọ bẹ̀ wò gbẹ̀yìn ó wá rí i pé àìsàn ti ń sọmọ yìí kò lè rúlà níbi wàá dùn ti báyìí bàbá yìí náà wà lẹ́gbẹ̀ẹ́ ilẹ̀ ó sàn kí ó nílò ọmọ yìí ó wù mí kó o sẹ̀sìn mi kó tó lọ tó kó sẹ́mi lórí tó pọ̀ ọmọ ń jíṣẹ́ ọmọ rẹ̀ ọmọ yìí wá o bàbá yìí lójú báyìí bàbá yìí ní mi ò di ọlọ́tọ́ bá wù ẹ́ o mo wá sọ́bẹ̀ pọ̀ n fẹ́ sẹ̀sìn ànábì. sallallahu alayhi wa sallam. ànábì sọ pé ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah lọ́ba wí kọ́mọ yẹn tó wí tán ọkàn dákẹ́ ni. inna lillahi wa inna ilaihi raji'un. ànábì ni mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ̀ ń yọ ọmọ ìkú nínú náà nípasẹ̀ mi. Allahu akbar. sallallahu alayhi wa sallam. لقد كان لكم في رسول الله أسوة حسنة. ọlọ́ba ní bíbélà dára ànábì àwọn àríkọ́ṣe dáadáa. لمن كان يرجو الله. wọ́n ti bá kọ́nu Ọlọ́run. واليوم الآخر. lọ́kọ̀ọ́ àlìkíyàmà. وذكر الله كثيرا. ọ̀rọ̀ tí ọlọ́ba lọ́pọ̀lọpọ̀ gbà yóò rí ànábì lárìkọ́ṣe rere. sallallahu alaihi wasallam. ó sì wá wà lọ nìyẹn torí díẹ̀ agbogbo èyí pátákó díjẹ rere kòrò ń jẹjẹ a sì lò ó lọ a sì kíni. a fún. ó wà lọ́sípítù wọ́n ló bí ìdíyàn fún pọ̀ ipa rẹ̀ ọ̀ka a sì kíni. ràn lọ́wọ́ ẹ̀sìn wọ́n ọ̀tako yẹn pé à ń tabarruhum. lẹ́yìn náà ló wá kú. وتقسطوا إليهم. ìyẹn ní al-adl ìyẹn ò lè ṣẹlẹ̀ tí ó bá sí ìdájọ́ tí ó bá sí kíni. tí ó bá sí ìdájọ́ kò lè ṣẹlẹ̀ ó wà nípò kọ́ dájọ́ láàrin àwọn mùsùlùmí àti ẹ̀dínkì sí mùsùlùmí nínú àṣà wa tá a lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tá a ládàjọ́ gbé. mùsùlùmí. ẹ dá mi lóhùn. mùsùlùmí. mi lọ́dọ̀ Ọlọ́run àbòsí ni.
tabati wà níbo ká dá ẹjọ́ bó bá ṣe ní gẹ́lẹ́ lálá ti dá gbogbo àǹtókùsìtò àǹtàdìlù tí a bá lọ wo inú súrátù Maida 1:5 àyà 8 àsúrátù Nisa àyà 135 ẹ̀jẹ̀ gbọ́dọ̀ lọ́ba sọ lórí kéèyàn máa dájọ́ déédéé olùkọ́ rí mbẹ́. Maida ya. Ya ayyuhalladhina amanu. Ọlọ́run pé ìtẹ́ ìgbóná ọba gbọ́. Kunu qawwamina lillah. Ẹ̀dó déédéé. Shuhada'a bil qist. Ìyẹn ni pé ẹ jẹ́ ẹlẹ́rìí fún Ọlọ́run ọba ní ìdó déédéé lórí gbogbo nǹkan tí wọ́n bá fi ń sìnkú agbára gbogbo kẹ́ ẹ dájọ́ déédéé ni kẹ́ ẹ dá ìdájọ́ déédéé ni kẹ́ ẹ dá lára àwọn yẹn. Wala yajrimannakum shana'anu qawm. Ẹ má jẹ́ kó pé wàhálà tí ń bẹ láàrin àwọn èèyàn kan sí yín ẹ láwọn kan lẹ́mìí wọ́n nẹ́sìn kan wọ́n níwà kan tó dáa ẹ má jẹ́ kọ́kọ́ dín yín. Ala alla ta'dilu. débi bẹ́ẹ̀ wà á lè ṣe déédéé lórí ọ̀rọ̀. I'dilu. ẹ ṣe déédéé o. Huwa aqrabu lit-taqwa. yẹn ló súnmọ́ ìpayọ̀ Ọlọ́run bá jù. Wattaqullaha. ẹ payọ̀ Ọlọ́run. Inna Allaha khabirun bima ta'malun. Ọlọ́run bá ti ń bá yín sọ̀rọ̀ yìí ọmọ olóyè lórí gbogbo nǹkan pátápátá tí ẹ̀ ń ṣe. Suratu Nisa 1:4 135. 135. torí díẹ̀ ọ̀ràn yẹn ní tábàtì wà nípò ká ṣe déédéé yàrá ṣe déédéé láàrin wọn. Ya ayyuhalladhina amanu. Olùpẹ̀tẹ̀ gbọ́dọ̀ bá gbọ́. Kunu qawwamina bil qist. Ẹ dúró déédéé. Shuhada'a lillah. Kẹ́ ẹ ṣe déédéé lẹ tí ń jẹ́lẹ́rìí Ọlọ́run lórí àwọn èèyàn. Walau ala anfusikum. Kódà bẹ́ẹ̀ dájọ́ láàrin ara yín gangan pẹ̀lú ẹlòmíì ẹ ṣe déédéé. Awil walidayn. Tàbí òbí lẹ bẹ́ẹ̀ dájọ́ láàrin àtẹlòmíì ẹ ṣe déédéé. Wala aqrabin. Tàbí ẹni tó súnmọ́ yín lẹ bẹ́ẹ̀ dájọ́ láàrin àtẹlòmíì ẹ ṣe déédéé. In yakun ghaniyya. Kódà bẹ́ẹ̀ fẹ́ dájọ́ fún ọba jẹ́ ọlọ́rọ̀ ẹ má wo ọ̀rọ̀ mọ́ lára láti wá dájọ́ gbé. Aw faqira. Àbọ̀ wá jẹ́ tálákà ẹ má tó gbé tálákà ara rẹ̀ ní ẹ̀jẹ̀ adájọ́ fún oṣù gbogbo ní kankan bọ́bá ibi ọ̀pọ̀ lọ ẹ̀kọ́ jẹ̀bi náà ẹ̀jọ́ jẹ̀bi. Fallahu awla bihima. Gbogbo ọlọ́run bá lẹ gbọ́dọ̀ kọnu. Fala tattabi'ul hawa. Ẹ má tẹ̀lé fẹ́ẹ́nu tó mẹ́yẹn ẹ má tẹ̀lé fẹ́ẹ́nu. Màá fún yín ní tàn lórí ilé. Ní ọjọ́ kan Umar ibn Khattab radiyallahu ta'ala ó fẹ́ lọ síbi kan ó wá lọ yá nǹkan àgùn wọ́n ń pè ní istijara tàbí ìjára bí ẹ̀sìn gbígbé yẹn lọ yá mọ́tò ó wá yá ó fẹ́ gùn lọ síbi báyìí owó tí yẹn sì fún ọ yá lórí iye owó tó yẹ kí Umaru bá gùn díẹ̀ ní kí n bá ń hẹlẹ nàbá yìí lọ́mọ kò yìí lọ́mọ wàhálà dé lọ́ba mú ọba wọ́ọ̀dé ní àná báyìí mo bá ní owó òun dà olówó ẹ̀ bò ó gbé kú ní hẹlẹhẹlẹ n gbogbo kó n bí tí hẹlẹhẹlẹ wò ló gbogbo ibi mọ̀ ń lọ mi ọ̀dọ́ ìyọ̀ kìíní o mọ̀dún bá mọ̀ owó gbàgbé ẹ̀ mọ̀dún ní adájọ́ mùsùlùmí ní bẹ ní àdúgbò yìí wọ́n ní ṣùrẹ́ alikindi wọ́n bẹ ń tòsí wọ́n ní ẹlọ́rí pé wá ní pèdé ọba àròjọ béèrè tàdájọ́ bíi mọ́rin lẹ́nu pé nígbà ọ̀fẹ́ gbé kíní kó ń bi ara ẹ̀ yá nàbára rẹ̀ ọ̀yá lára rẹ̀ yá dáwọ́ olówó kan tó fẹ́ gbà. Allahu Akbar. ní àtijọ́ yẹn Umaru sọ adájọ́ yẹn dádájọ́ mùsùlùmí. Allahu Akbar kabir. ó sì wà lórí ìjọba títí tí Umaru yẹ kó ń bẹ
òun náà tó ládájọ́ gbogbo mùsùlùmí ó tún wà lórí ìjọba tó sùnmọ́ ló fi kú ń bẹ́ òun náà ládájọ́ gbogbo mùsùlùmí ó tún wà lórí ìjọba tí a lè fi kú ń bẹ́ òun náà ládájọ́ mùsùlùmí tí di àsìkò àjáàjì ẹgbẹ́jọ́ lóhùn ọ̀dájọ́ mọ́ ó lóhùn ní dájọ́ fún alábòsí. tí ó dé bí 60 ọdún ló lò lórí ìjọba láti dájọ́ 60 years. òun náà ló wá dájọ́ fún Àlí ní ẹ̀wù ogun tí máa ń wọ̀ ó wá fi sí ẹ̀yìn ràkúnmí ẹ̀ tàbẹ́sìn ẹ̀ ní ìgùn lọ ìyẹn jábọ́ ẹnìkan rí Yahudi rí òun gbé sórí igbá lọ́jọ́ fẹ́ tà ni wọ́n bá rí mọ́rù bá rí lọ́jà pé àbí àádìí bá rí lọ́jà asógun mi rè asógun ẹ̀ bò bọ́yọ̀ ọmọ bí ojú tiẹ̀ sí má lọ wọ adájọ́ àgbà tàbí adájọ́ àgbà Ṣùrẹ́ Alikindi ní bá gbédé ìmọ̀ akọ́ gbédé Yahudi wá wò pé olórí gbogbo mùsùlùmí òun pẹ̀lú ẹ̀ ní ẹjọ́ níbi tí Yahudi jókòó sí ni ṣé ní kí Àlì náà jókòó síbẹ̀. Allahu Akbar. tùgbọ́n ní kankan òjúra wọn lọ. ní Àlì bá ní ọ̀rọ̀ aṣọ wọn ni bó lásọ ti jẹ́ olóòlù lásọ ìwọ ń kọ́ olóòwò sọ pé Khalifa parọ́ o bóòlù lásọ ṣùgbọ́n sọ òun ló ní tó bọ́wọ́ òun lọ́wọ́ òun ò pé ló kúrọ́ o Allahu Akbar. ó ní lọ́dọ̀ mi mo ní mi ò kó kúrọ́ o. adájọ́ ní Ali kalẹ̀lẹ́rìí ẹ̀ ó ní Hasan àti Hussein ó sọ pé ní ṣẹ̀ríà Islam àìgbọ̀mọlẹ́lẹ́rìí fún bàbá tani bá tún jẹ́rìí gbé torí díẹ̀ ó ní kéésì mi Yahudi mama sọ̀rọ̀ yẹn ni okumu adilu adilu دليلني أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله. يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله. bí ó ṣe gba ẹ̀sìn nù ìjọ náà lọ gbẹ̀sìn lọ wá lọ gbé aṣọ bá lè pé gbàsọ ẹ̀ Àlì ni mo yàǹda fún ẹ aṣọ náà lọ wọ́ lọ sójú ogun Islam tó kú sínú ẹ̀. Allahu Akbar. Islam àwa mùsùlùmí nìyẹn hakul adil ẹ̀tọ́ déédéé fún ẹni tí ìṣẹlẹsìn wa rárá ó di akun mélòó nínú àwọn akun mi tàbí wọ́n á fi kún ó ní idha kana jaran lana falahu hakul jiwar tó pé ẹni ẹsẹ̀ mùsùlùmí bá jẹ́ ẹ̀ta àjọ ń gbé àjọ ń gbádùgbò ni àjọ ń gbélu ni a tó fún ní ẹ̀tọ́ aládùúgbò kálẹ̀ tó aládùúgbò kájẹ̀ kọ́ mọ kílẹ̀ nù aládùúgbò wọ́n lọ bí a ń ṣàlérè kí ni ẹni tí a lè pè láládùúgbò ẹni wọ́n bí Imam Hasan Basri náà pé kí ni a lè pè láládùúgbò ẹni èsì kan náà wọ́n fọ̀ wọ́n tó bá dó síwájú ilé ẹ̀ báyìí wàá bẹ̀rẹ̀ ilé tí ń bẹ wájú ilé ọmọ àká ọwọ́ àká 40 ibi ilé tó bá jẹ́ 40 nílé ẹ̀ tó jẹ́ 40 sí ilé ẹ̀ òpin aládùúgbò wájú ẹ̀ nù ó tún wá wọ apá ọ̀tún ẹ̀ báyìí láti ilé tó tẹ̀lé ilé ẹ̀ 40 ó tún wá pósí ẹ̀ báyìí láti tó tẹ̀lé ilé ẹ̀ 40 ó tún wọ ẹ̀yẹn báyìí 40 mélòó ní gbogbo yẹn 160 houses
oni nebue oni nebue olaládùúgbò ẹnu ṣẹ̀ríà Islam tí a gbọ́dọ̀ sí dáadáa sí tí Ànábì sọ yìí pé sallallahu alayhi wa sallam la yazalu Jibrilu yusini bil jar Jibrilu kò yẹ kó gbò tí ó máa ṣèkìlọ̀ fún mi lórí aládùúgbò o aládùúgbò ẹ̀dọ̀wẹ́ o aládùúgbò ẹ̀dọ̀wẹ́ o déédéé bí pọ́ùn ti rò pé aládùúgbò nǹkan ni ó jogún inú ẹ̀tọ́ aládùúgbò tó bá ṣàìsàn ká bẹ̀ wò tó bá ṣe nǹkan àdùnnú ká bá dùnnú. Wọ́n ní Mr. Ṣẹ́gun yóò ṣe marriage ní September 10 aládùúgbò ẹ̀sìn ní òun láti fún ní nǹkan ó láti kíni fún ní nǹkan inú ẹni pé kò lo need ọ̀rọ̀ oúnjẹ tá a fẹ́ ṣe náà àti kíni kan ok mo do ní àpò rẹ́sì kan fún ẹ nípa mi ọ̀kadì bá ń lọ gara òróró kan ọ̀ràn àyàn ni inú ẹ̀tọ́ aládùúgbò tó bá ṣe ń jẹ tó bá ti gbóòórùn ẹ̀ ọgbọ́n ṣe kíni ọgbọ́n jẹ mẹ́ àmì gbogbo ẹ̀ bá ti gbóòórùn oúnjẹ yẹn lẹ́gbọ́dọ̀ jẹ́ bí ó jẹ yẹn. Allahu Akbar. tó bá tíráàbù tó ra nǹkan lọ sílé tó bá yẹ pé o gbọ́dọ̀ fún ọmọ ẹ ní nǹkan kí wọ́n bọ́ ta káwọn ọmọ àdúgbò rí ọ̀rọ̀ nǹkan ọ̀rọ̀ àti ẹ̀ máa tọ́wọ́ bá ti ní ọ̀rọ̀ àti ẹ̀ máa owó tilẹ̀kùn wọn tí wọ́n jẹ tán ọ̀rọ̀ bisikíìtì lọ lé ọmọ ẹ̀ ọgbọ́ ọjọ́ bisikíìtì bọ́ta kọ́ máa ládùúgbò kan wá rí kọ́ máa sunkún tẹ̀lé kọ́ wá dé kó pé gbogbogbò. ìdí ìṣẹ̀lẹ̀ máa sọ fún yẹn. torí díẹ̀ hakunu tó bá tó wá jẹ́ ẹbí ẹ lahu hakun nasab lahu hakun nasab ẹ̀tọ́ ẹbí silatu rahim ìdẹ́bí pọ̀ ìtẹ́sí máa sọ fún wa nìyẹn náà ìyẹn ni àwọn ìtẹ́sí máa sọ tí ẹ bá wá wo àyà méjèèjì yìí ó ń sọ fún wa nípa halatayn mawqiful islam min ghayri muslimin fi halatayn kò sí kí mùsùlùmí báyìí tí kì í ṣẹlẹ́sìn ẹ̀ lò ní agbègbè méjì àwọn ní halatu silim wa halatu harb nígbà tálàfíà wà bó ti mọ sọ fún nígbà tí ò sí wàhálà ni aládùúgbò tí ó dà wá láàmú ẹlẹ́sìn mi tí ó dà wá láàmú ẹbí ẹlẹ́bí tí ó dà wá láàmú dáadáa láfi bá lò tó pé àfẹ́ mọ ibi tí ó kàn là wá àwa pẹ̀lú ẹni làkún dínú kún waliyadin ẹ̀sìn nìkan láàníjọ́sí tó gbẹ́sìn yẹn ojúra wọn gbogbo nǹkan yòókù ìlànà ní ìlànà ẹ̀sìn wa bẹ́sẹ̀ wá sọ pé ká ṣe tó pé àjọ ń lò gbèsè ayé àlàáfíà kódà níbi tó dé dúró ẹ̀rí pétélé bá wà láàrin àwa àti wọn yóò fà ká lè jọ sọ̀rọ̀ abẹ́kọ̀ ni yìí ló bí kí a fẹsẹ̀ jọ sọ̀rọ̀ tọ́gbọ́n tọ́ labasẹ́bá ìsara wa àrò mi àti Ṣẹ́gun lọ́rùn lájọ sọ̀rọ̀ ẹ̀sìn gan tó pé ó mọ̀ pé mi ò ní tí ọ̀dà sóhùn yóò sì fi láti bá mi sọ̀rọ̀ tọ́ pé imú làbí dára lóhùn léde bíi pé lórí tí a máa ń fàmọ́ra wọn lọ pé ṣé èèyàn lè kí ẹlẹ́sìn mi nígbà tí bá ń ṣe ọdún ẹ̀ ká congratulate ẹ̀ happy new year happy Christmas
kìnnì kan happy Easter lọ́dọ̀ àwọn afa Islam wọ́n famara wọn lọ títí wọ́n kú sí méjì àwọn kan láà lè kí wọn nínú wọn ni Sheikh Faisal Mawlawi odidi a lọ sí lórí odidi tí a sáà lè kí wọn nínú ní Qaradawi tẹ́sí kọ́ àwọn èrè wa rẹ̀ gẹ́dẹ́ wọn láti pé àwọn àsìkò kan bẹ tó pé kò bá a ṣe ní kí wọn mo wà ní yunifásitì nísìnyí olú pàfẹ́sọ̀ mi olú pàfẹ́sọ̀ péjì mi ọwọ́ lónìí sọ pé sọmọ pé ó lọ gálé iṣẹ́ lẹ́jọ́ pàdé lọ́jọ́ Monday lẹ́yìn ọlùdé tó di mùsùlùmí nìyẹn ṣùgbọ́n àwọn kan takú pa ní kí wọn ìwé ni baba Osemin Bombas ṣùgbọ́n ti di masala khilafiya ẹni ọba kí wọn ọ wọlé ẹni tó lóun ò kí wọn awa wa yìí káwọlẹ̀ àti ní kí wọn ó ní láńlọ́ọ̀dù ẹ̀ ó ní kíní mi ò mọ irú ọ̀fà yìí o tí wọn bá ṣe kábàkàbà sí láńlọ́ọ̀dù lẹ́kọ̀ọ́ yóò jáde ní ọwọ́ tí ma tó bá ti jáde ọmọ tó túmọ̀ sí owó ọdún méjì mínú kò tí ka agreement kò tí ka commission wọ́n náà mọ̀ pé commission agreement 2 years lórí kí n kà sọ pé happy new year. Allahu Akbar. torí ẹ̀ wọ́n náà mọ̀ fatiwatọ́ yẹ kó mú bí ẹ̀sìn wa kò ṣe nìyẹn tó pa làáfíà láfi bara wa lò yìí lọ́wọ́ afa pé a lè jọ fọ̀rọ̀ wérọ̀ tó bá wọnú suratu Ankabut aya 45 kọ́ ni inú suratu Ankabut pé àyè wà fún wa pé alimunazara kí àwọn àtẹlẹsìn mi kájọ fọ̀rọ̀ wérọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn. tujadilu ahlal kitabi illa billati hiya ahsan. Naam. illa alladhina zalamu minhum. وقولوا آمنا بالذي أنزل إلينا ولا تجادلوا أهل الكتاب. ọlọ́ba ní tí ẹ bá fẹ́ fọ̀rọ̀ wérọ̀ mujadala ń bẹ yẹn munazara wal muhaja kájọ fẹ̀rí kẹ̀rí ẹ wo ẹ̀sìn wa pẹ̀lú àwọn tí kì í ṣẹlẹ́sìn wa ó kọ̀rọ̀ tó dé lẹ́nìsìn àwọn alàgbà náà jọ kìrìsìtẹ́nìtì dà wọn abọ́ta àwọn afáìsì wọn abọ́ta lórí ọ̀rọ̀ marriage kí lẹ̀sìn yín sọ ẹjọ́ fẹ̀rọ̀ wérọ̀ tẹ́bí kan ló bá ń dà wá láàmú ló fẹ́ dàrú láàrin wa olóòn ní àwọn tí wọ́n bá jẹ́ ẹlẹ́sìn míì tẹ́ bá fẹ́ ṣe pàmpà òfin àkọ́kọ́ ẹ gbọ́dọ̀ sọ pé ẹ fẹ́ ṣe pàmpà illa billati hiya ahsan. àbí tó dára jù kí ni tó dára jù nínú tó dára jù ní pé nínú adabul hiwar wal munazara wákàtí mẹ́ta la fẹ́ lọ mẹ́ni o wákàtí mẹ́rin ni o ọgbọ̀n ṣẹ́jú ni o ẹ gbọ́ sọ̀rọ̀ tí o dá sí wọn kẹ́ ma condemn ọ̀pọ̀lọpọ̀ àwọn jẹ́ ń ṣe comparative lẹ́ni kí ni iṣẹ́ wọn condemnation attack no ẹ̀rí proof kasi present yẹ dáadáa tí yẹ ṣe ọ̀rọ̀ condemnation Islam sọ báyìí Islam sọ báyìí Islam sọ báyìí Islam sọ báyìí nta sọ náà rè bẹ́ẹ̀bù náà sọ báyìí bẹ́ẹ̀bù náà sọ báyìí bẹ́ẹ̀bù náà sọ báyìí kọ́ni ká máa fi hàn sí ká máa fi hàn pẹ́fẹ́ ìyẹn ní ìdí wọn gbà asagidi ẹ̀kọ́ àkọ́kọ́ tó ń kọ́kọ́ wa nù àgbọ̀ bẹ́nu àtẹ́lu ẹ̀sìn wọn nítorí bá sì jẹ́ fọ́ndámẹ́ntà wọn pé bẹ́yìn ṣe ríre báwa ṣe ríre kéèkọ́ pé ìrìkú lẹ rí ẹ ti sọnù ẹ ti nù lọ. kí
la lọ dálẹ̀ yẹn ìjà òfin nu bákan náà. illa alladhina zalamu minhum. ṣùgbọ́n àtẹ́fẹ́ bá bá sọ yìí náà àwọn dédé nu wọn ni àwọn alábùsùn ẹ má bà sí pàpà tẹ́bá ti débẹ̀ tẹ́ pé lé ọ̀fẹ́ da sọ̀rọ̀ fún ni kò ní nǹkan kan lọ́wọ́ kápálẹ̀ tí a wà mọ́ ni kò sọ̀rọ̀ mọ́ àwa fa wàhálà ń bì náà. وقولوا آمنا بالذي أنزل إلينا. nta wàá fi parí ọ ni pé àwa yìí o ìtì Ọlọ́run sọ̀kalẹ̀ fún wa tí sàlùkọ́ ni kẹrẹ̀ àwa gbàgbọ́ tá a ṣe méjì sí. wa unzila ilaykum. ìwé tọ́lọ̀ bá sọ̀kalẹ̀ fẹ́yìn náà àwa gbàgbọ́ nínú ẹ̀. wa ilahuna. Ọlọ́run bá wa. wa ilahukum wahid. ẹ̀yọ̀ kan náà ni. wa nahnu lahu muslimun. mo là wá gbàfà fún n dábì parí ọ̀rọ̀ nù sọ́fàjà. we are Muslim ntaal am kò jù bẹ́ẹ̀ lọ bí ẹ̀sìn wa ṣe kọ́ wa nìyẹn tọ́tù wo suratu Al-Imran aya 64 ya ahlal kitab qul ya ahlal kitab ta'alaw. qul ya ahlal kitab. ọlọ́pàá a pé ẹ̀yin tí a fún ní tíà. ta'alaw. ẹ máa bọ̀. ila kalmatin sawa'in baynana wa baynakum. gbólóhùn tó pa wá pọ̀ láàrin àwọn àtẹ̀yìn dọ́gbandọ́gba ni. alla na'budu illa Allah. a gbọ́dọ̀ sìn nǹkan mi lẹ́yìn Ọlọ́run. wala nushrika bihi shay'an. a gbọ́ morogún pẹ̀lú ẹ̀. wala yattakhidha ba'duna ba'dan arbaba. min dunillah. apá kan òsèwọ ọmọ apá kan lọ́lọ́run lẹ́yìn Ọlọ́run. fa in tawallaw. tí a bá kọ̀. faqulu ashhadu bi anna muslimun. ẹ jẹ́rìí pé àwa ayé àgbo mùsùlùmí náà la wà. ẹ wo ẹ̀kọ́ tí ẹ̀sìn wa kọ́ wa. ẹ rí i pé ewu lọ́wọ́ ogun tẹ́sí láàmú náà sẹlẹ̀sẹ̀ mi bẹ́ẹ̀. tó wà ní. ẹ wá tó wo àwọn kankan tó fẹ́ kẹ́ ẹ ṣàkíyèsí tẹ́fẹ̀rẹ̀ bí Islam ṣe fẹ́ ẹ̀sìn mi tó àga ẹ̀sìn Christianity fapẹ̀rẹ̀ mọ̀mọ́ tó bí Ànábì Ìsá tí a ń pè Jésù kí lórúkọ ẹ̀ Maryam inú Al-Qur'ani àwa mùsùlùmí ani suratu Maryam Quran chapter 19 kò sí suratu Amina o kò sí suratu Aisha o Allahu Akbar kò sí suratu Khadija o ṣùgbọ́n ní sura wo suratu Maryam ká wo àsúnmọ́ bẹ́ẹ̀ sì wá sí súnmọ́ wọn. Ànábì wa Isa alayhi salam tí a ń pè ní Jésù lọ́dọ̀ àwọn mùsùlùmí Isa ni abẹ́ ẹ̀kọ́ ni. bẹ́ẹ̀ni alayhi salam. ó kéré nu ẹbí tí ò ní Isa táwọn sọ̀rọ̀ ti Musa náà àìmọye Musa àìmọye Isa ẹ lè gbọ́ kẹ́nìkan náà akíṣẹ́ sọ̀mọ̀ ní Muhammad sallallahu alayhi wa sallam. ta ló náwó fẹ́ kálọ̀ náwó fẹ́. àwa mùsùlùmí. Allahu Akbar. nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan mo dákọ̀ súra kan fún yín bóyá ní súratu Rome ó lẹ́ẹ̀dì kọta Christianity lágbàáyé ní Vatican ataliyo mìíràn nínú Al-Qur'ani àní súratu Rome kò súratu Madina kò súratu Makka àbọ̀ wà bẹ́ẹ̀ ni. kò sí. ṣé wàá súratu Rome yẹn náà túre ìtàkàtú ń bẹ ní abẹ́ kí ni tá a bẹ̀rẹ̀ yìí ó ní pé nígbà tá a nàbí dé. sallallahu alayhi wa sallam. ó rí àwọn ará Rome gẹ́gẹ́ bí ẹlẹ́sìn Ọlọ́run tó bọ́lá wọn bá sọ ìwé kalẹ̀ fún wọn. ó wà nù dìyànà tó sàmáwìyà nù àwọn ẹ̀sìn sámà. àwọn ará Persia olùsàlà wọn
àwọn kèfèrí Mákà wa máa ń fi àwọn mùsùlùmí sí yẹ̀yẹ́ níjọ́ táwọn ará Persia tí wọ́n bá borí àwọn ará Rome látara ogun tí mo sọ fún yín lẹ́ẹ̀kan àwọn kèfèrí Mákà ọmọ jubilé ti pé àwọn èèyàn ti wá àwọn ọmọ ìyá wa wọ́n gbọ́ ní ìwánu àwọn ọmọ ìyá wa wọ́n borí àwọn ọmọ ìyá yín níjọ́ tí àwọn ará Rome bá borí àwọn ará Persia inú mùsùlùmí náà máa dùn pé àwọn ẹlẹ́sìn gẹ́gẹ́ bíi tàwọn náà ló borí àwọn ẹlẹ́sìn ẹbọ lọ́n fi sọ ńgbà tí ọlọ́ba ń sọ fanisọ́tò Rome lẹ́ẹ̀kan náà. غلبت الروم ọlọ́ni wọ́n borí àwọn ará Rome في أدنى الأرض nínú ìlú wọn. وهم من بعد غلبهم سيغلبون lẹ́yìn ìgbà tí wọ́n borí wọn náà aná ń bọ́ àborí. في بضع سنين láàrin ọdún díẹ̀ láàrin ọdún mẹ́ta sí mẹ́sàn-án. لله الأمر من قبل ومن بعد. àṣetara Pásà fi borí ará Rome òun ọlọ́ba ló ní agbára tí ará Rome ló fi borí ará Pásà òun náà ló ní. ويومئذ يفرح المؤمنون. ní ọjọ́ tá à ń sọ yìí àwọn mùmíní inú wọn padà dùn inú wọn sì kí á padà dùn látara ọwọ́ ọ̀fẹ́ tí Islam náà sí wọn nígbà tí ọba tí wọn bá ti gbọ́ ogun tó bá wà dọ́wọ́ ogun ẹ̀ tó wọ́n á ní bẹ́ẹ̀ sì fẹ́ kí a bá wọn lò torí díẹ̀ ló ti pé ní afẹ́ wọn pa kan ní alimusalimun àwọn tó pé àlàáfíà náà fi ń bá wa lò àwọn náà gbọ́dọ̀ fi àlàáfíà bá wọn lò ó sì ń bẹnu wọn alimuharibun àti ẹn jà wá lógun yẹn wá lẹ́kọ̀ọ́ bá sì bá wọn lò inú ẹ̀ ní alhadar ìṣọ́ra fún wọn wàdìfà ní nafs káyì dáàbò mi ara wa wàndí ní àtẹ̀sìn wa ó wá lè jẹ́ pẹ̀lú ahọ́n ó jẹ́ pẹ̀lú owó ó jẹ́ pẹ̀lú agbára ó sì lè jẹ́ pẹ̀lú ìfagagbága torí díẹ̀ ló pé ìpìlẹ̀ ká bá ẹlẹ́sìn mi lò nínú ẹ̀sìn wa àlàáfíà ni Islam wa torí pé Islam rí wagẹ́ bí olùjọgbé olùjọfọwọ́sowọ́pọ̀ níwọ̀n àbí ìfọwọ́sowọ́pọ̀ àti ṣe àmójúkò fún ara ẹni pẹ̀lú lọ́dọ̀ lọ́bi tí a dò sí ní ènìrè aqulu qawli hadha astaghfirullahi wa lakum assalamu alaykum wa barakatuh. wa alaykum assalam wa rahmatullahi